Olúwa tó tóbi mo mà kí ọ. Ọba tó ròyìn ara rẹ̀ pátápátá nínú Al-Qur'ani ó jàre. Ó ní tabaraka alladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir. Ìgbà tó wá fẹ́ parí ara ẹ̀ tán yányán. Ó ní alladhi khalaqal mawta wal hayata. Ìtumọ̀ rẹ̀ ni pé mi mo ní kú o, èmi mo sì láyè tí mo fi lágbára lórí ọgbà ẹ̀dá ènìyàn. Mo fi kí Ọlọ́run ọba díndè títú atùmọ̀sẹ̀ díwò fáráyé adìmọ̀sẹ̀ tútù dìfọ́ máa dárí oorun olùkọ́ olùrí olùfinimọ̀nà ọba túni ọba dẹni ọba nani ọba kẹ́ni ọba fúnni agbani aróni akọni alani anani alẹ́ni amúni ẹ̀rí gbogbo oríkì yìí pátápátá tọlọ́run Olódùmarè ni. Bó ti lè wù kẹ́nìyàn gbọ́n tó àrẹ̀mú ó di dandan ó ní láti gbọ̀ síbì kan ọba tí ò lólùkọ́ rárá ọba fúnra rẹ̀ lọ wẹ̀wù ìmọ̀. Ẹ̀rí ọba mi alágbára tí falágbára lágbára èyí tí tún fagbára gbàgbára lọ́wọ́ alágbára torí pé agbára gbàǹgbà lágbára fi gbàtà gbàǹgbà lọ́wọ́ alágbára ọba tí ń rí gbogbo ojú tójú kan ò gbọ́dọ̀ rí o. Ọba òlélé tí ń dẹ́mọ nígbà tí ọba fẹ́ sáré ọba níjà nígbà tá a bá fẹ́ sinmi ọba mi kòtò gìrì wòwò tí ń ṣẹ̀rù báyà òun ló tún kíra rẹ̀ títí o. Ẹ̀rí Ọlọ́run ọba mi alqaharu aljabbaru bẹ́nìyàn bá lóun ọ̀jẹ̀jà bárù o àrẹ̀mú bọ́bá kàharù títí ọ̀dá mi lójú bọ́bá dijọ́ kan lọ́wọ́ dá sàrá ìlú sí kọ́ wá gbẹ̀mí olúwa rẹ̀ náà bẹ́nìyàn tẹ́lẹ̀ ń wọ̀ lágbára tó kó máa pàṣẹ ayé gómìnà Èkó ò lè pàṣẹ ti Kwara o ti Kwara ò lè pàṣẹ tọ̀yọ́ Ọlọ́run ọba mi ní pàṣẹ gbogbo àgbáláyé o. Mádìwà ná Muhammad ní wá ṣe wọ́n ti ròyìn ànábì lẹ́ẹ̀kan ṣùgbọ́n àtọ́ tó sọ lọ́rọ̀ ànábì ó jàre oníṣẹ́lá ẹni tá a kìkìkì tá a lè kì tán tá a fi ń sọ pé onídéédé àṣedéédé onídọ́gbandọ́gba àṣedọ́gbandọ́gba aládélá fún gbogbo òjíṣẹ́ ọba olóore ọlọ́rọ̀ òdodo lẹ́nu òfẹsẹ̀ tilẹ̀ láì tilẹ̀ mìíràn àtòfitọ̀rọ̀ lọ́wọ́ olúwo olùsìpẹ̀ bàbá Fátímátà ìgbà bẹ́rẹ̀ kan ò tọ́kọ́ ìgbà ìràwọ̀ tó sùn àná mahamala jànà kó erífọlá ní erífọlá wọ̀lú abatabutu gbogbo àlejò tí gbogbo onílé sẹ̀rùsẹ̀rù kùkù kan ò gbá gbónúgbó Muhammadu gbọ́n náà àná mahama bàbá mi ṣúgà gbogbo ayé ló ti ròyìn ànábì kó tó dé kódà Jésù Kristi gan ròyìn ànábì ó jàre kálọ̀ lọ wọnú John níbi títí ròyìn ànábì ọlọ́rọ̀kùnrin kan bọ̀ kò ní pariwo káàkiri àgbáńlá ayé orúkọ rẹ̀ ò sì làlújá o àwọn dìsáìpù rẹ̀ wá ń bí wọ́n ní wọ́n Jésù Kristi tálẹ́ni náà ọlámọ́dù lórúkọ rẹ̀ àmọ́ jẹ́ o ṣé ẹ̀rí bó ti kéde ànábì Muhammad fún wa kó tó dé ni ẹ̀rí gbogbo ànábì pátá ni wọ́n ń jẹ̀rán táfẹ́rọ́ olúwọ́ bá o Musa bẹ́lúwa títí gbọ́lá ọmọ fẹ́ rí ọ Ọlọ́run fún Musa lẹ́sìn wípé láńtàrà ni ò lè fojú rí mi ọjọ́ kan lolúwa sọ fún Jibril ó jàre ó ní mo fẹ́ fojú kan Muhammad o ọya lọlẹ̀ bá ń gbé ànábì wá o ìgbà tó débì kan lẹ́mísẹ́mà keje tí wọ́n wá sí rọ́fúrọ́f Jibril fẹ́ padà níbẹ̀ o ànábà kan mọ̀ ní mi ọmọ bí mò ń lọ ọlọ́ba tó ní kọ́ owó fi ọmọ náà ó jàre sàdédé lànàmà kan mọ̀ bẹ̀rẹ̀ sí ní gbóhùn ó ní súnmọ́ mi ànábì ní mo bẹ̀rẹ̀ sí ní súnmọ́ Olúwa mo wọ́n dà gẹ́gẹ́ bí gbàtà sọ bá ń bẹ lára òun tó wù ń bẹ lára sọ tẹ́nìkan ò lè dòwú mọ̀ tí ó sì lè dá sọmọ lára ara wọn bẹ́ẹ̀ lèmi àtọ́lọ́wọ́n bá mi jọrí o lójú sọ pé kò lè tá a ṣe fún ànàmọ̀ kan mọ̀ aláàṣẹ fún ànàbì kankan gbogbo ànàbì tolúwa bá fẹ́ pè pátá o àní ya Isa ya Musa ya Nuhu ya Ibrahim kódà ànàbì Ádámù ó pè é lórúkọ ni o ọ̀nà mẹ́rin péré ló ti pa ànàmọ̀ kan mọ̀ lórúkọ tó bá tún fẹ́ pa ànàbì lórúkọ a máa wá tijú láti pè é lórúkọ nítorí pé ẹni tolúwa fẹ́ràn ẹ̀rọ ànàbì mẹ́rin kan bẹ́ẹ̀ nínú wọn mẹ́ta kan ọ̀kan jẹ́ kàlámùlá èyí tá a mọ̀ sí Musa ṣe bọ́rọ̀ Ọlọ́run ni bó bá wọ Ọlọ́run ò lè dákẹ́ alóhùn òwì nǹkan kan mọ́ o ẹ̀kan la mọ̀ sí Isa tá a mọ̀ sí Rúhùlá yìí ó jàre ṣe bẹ́ẹ̀ mi lásán ni níjọ́ téèyàn bá ti kú ó ti dòkú ènìyàn èyí tá a mọ̀ sí àlìlùlá yìí òun ni Ibrahim lọ fẹ́ lúwa kọ́lúwo tó gba Ibrahim lẹ́rú o ṣùgbọ́n Abibulayi fúnra èmi Ọlọ́run gangan ni mò ń fẹ́rù ẹni bẹ́ẹ̀ àṣẹ́wùsà sì ní iná sọ̀rọ̀ kan kọ́lúwa bá wa kẹ́ wọn bàbá lẹ́ni Olúwa bá ń fẹ́ fúnra rẹ̀ o ó lè má ṣe tó bá wù ẹ̀yin ọmọ ní kí ni rádaràdà ti ń ṣe Ọlọ́run ó sì lé mi fẹ́ ni èyí tá a mọ̀ sí Abibulayi gbọ́ ṣe bólúwa ní fi àná Muhammad tó bàbá mi Sheikh Kamaldeen Sugar bàbá mi Adewale
bàbá mi Alhaji Bature mo kí gbogbo ẹ̀yin bàbá níkàlẹ̀ o Ìlọrin Àfọ̀njá ni wọ́n sì máa bí kí yín Ìlọrin ọmọ ẹnu dùn ju yọ̀ tẹ́yẹ́yẹ́ ìlú tẹ́tí kéwú lórí láì gbé Kùránì dá níbi tẹ́tí fi wà láàtọ̀ rẹ tẹ́tí fi kálámù dámọ́lẹ́kùn àríṣe kọ́tàdígbọ́n Ìlọrin ló lẹ́kú gbogbo bàbá kẹ́ẹ̀pẹ́ ní ti Ìlọrin Àfọ̀njá ní gèrè álímì ẹ̀sùn búra bó òde gbórí pàkáwá búra bó òde gbalẹ̀ ọmọ Ìlọrin Àfọ̀njá wá búra bó òbátan má láàfin àwọn àkànní Fúlàní olóríkì èmi ní Fúlàní lóríkì ó jàre nílé bàbá wa Shehu Ibrahim Sulu Gambari ọyẹ bá sọ pé Shehu nítorí pé àwọn ni wọ́n kì lọ́mọ òdu Fúlàní òkú wọn bó bá dórí ẹ̀sìn tó tútù ni wọ́n wílé bàbá tó bí wọn lọ́mọ Ìlọrin Àfọ̀njá ní Ìlọrin bàtà kò kéré rárá sàwólọ̀tún amọ̀yọ̀ lọ́sì ọmọẹ̀sù wàtá ni wá ọ̀gá wàtá ọ̀gá jẹ́kó wọ̀mùwọ̀mù èso ọ̀gá nìkan jẹ ẹni èso rí lẹ́sù jẹ lóko máa wá rárá lọ́lẹ̀ lé ọ̀rọ̀ yín lẹ́rú wọ́n ní ogún yẹn olóhùn ọmọ yẹn gún wọ́n ní òròkà olóhùn ọmọ kárò ọ̀rọ̀ ni bàbá wa sọ sọ́yún ló fi bínú dodo níbẹ̀ ọ̀járe bàbá wa lọ́rẹ̀ ẹdìyẹ yé lógún oúnjẹ lọ́gbọ̀n bàbá wa lẹ́dìyẹ ọ̀pọ̀ mọ́re bàbá wa gbẹ́dìyẹ tàtà wọ́n kó ra pẹ́pẹ́yẹ yé lógún oúnjẹ lọ́gbọ̀n bàbá ní pẹ́pẹ́yẹ ọ̀pọ̀ mọ́re wọ́n gbé pẹ́pẹ́yẹ tàtà wọ́n kó ra ajá ń jẹmí wọ́n gbájá tàtà wọ́n kó ra ọ̀bọ̀ ńlọ́sùn wọ́n wá gbọ́bọ̀ tàtà wọ́n kó ra àwọn yẹ́yìn méjì ọ̀pá kan ṣoṣo nílé Ìlọrin Àfọ̀njá ní gèrè álímì mo kí gbogbo ọmọ ẹ̀gbá nísàbí ọmọ awúkọ́gbìnrin agbogbo akàlà ẹ̀gbọ́n máa tún lù tẹ̀bí ẹni tẹ́ni nílé ẹlẹ́gbà ògbálẹ̀gbàràwé ọmọlẹ́gùjọ bí nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀gbọ́n náà o ẹ̀yin lọ́mọ ọlọ́kọ̀ ìṣẹ́rí ẹwájú ọlọ́kọ̀ owó ni ẹ̀yin ọlọ́kọ̀ kòkó owó ni ọmọ àjọgbẹ̀rú ni yín mọ́mọ́ àjọgbẹ̀kọ ẹrú ní í ní ẹ̀kọ́ ọ̀gbọ́rọ̀ kì í síyàn ẹ̀gbọ́n nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ onígbó mẹ́tẹ̀mẹ́tẹ̀ ẹ̀yin lọ́mọ onígbó mọ́wọ̀mọ́wọ́ jàre àjòjì tó bá wọbẹ̀ adẹ̀rẹ̀ bọ́ra nílé bàbá tó bí yín lọ́mọ bàbá mi o ẹ̀gbọ́n náà níbi ẹ̀tẹ̀ kì í nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ àjọgbẹ̀kọ ìpinnu omi ike mi ọjọ́ táyà ìbá fi ẹ̀fọ́ ya àkẹ́yìn mi ọjọ́ tó sà wọn ò bá fi ẹ̀fọ́ sà aláwẹ̀ nílé bàbá tó bí yín lọ́mọ mo ní wọn bá mi tó egun nílé bàbá yín o pakọ́ pẹlẹbẹ nàmúlẹ̀ lọ́wọ́ ó dẹ́lẹ̀ kejì wọ́n tún ní ìtawọ́ nílé bàbá tó bí yín lọ́mọ wọ́n ní ngun yẹn fẹ́lẹ́fẹ́lẹ́ kí n ro kàtómìnì jọjọ ogun yẹn fẹ́lẹ́fẹ́lẹ́ mú rẹ kàtómìnì jọjọ pakọ́ pẹlẹbẹ wọn múlẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà bàbá yín ní sọ pé kólówó gbowó alónígbèsè ọgbọ́dọ̀ san kó lè dìjà kó lè dápa kí bàbá yóò lè rí jẹ níbẹ̀ ní ọjà rẹ ọmọ kútukú ọgbọ́dọ̀. ẹ lọ bẹ̀rẹ̀ lọ gbó account number ẹ pé ẹ dáhùn ẹ wá abáyé tó ń lọ ní ẹgbẹ́ account number gbowó ókè wọn làwọn ti ẹ lọ bá wọn lọ́n ti kẹ́ wọn o ẹ bá dé ọ́fíìsì wọn ọ́fíìsì ìmọ̀ni ẹ bá ti kó ń bẹ́ ẹ lọ́dọ̀ ẹlòmínà ó tẹ̀sí Ìlọrin jìnnà o fẹ́ni tí ó bá gbé mọ́tò lọ èmi ò gbé mọ́tò lọ ní mọ́ bàálù lèmi ń wọ̀ wàláì tani ò gbé mọ́tò lọ ní dédé owó bàálù lówó epo àwa ti calculate ẹ̀ wàláì pléènì ní wọ́n yóò sì pé ẹ bá ti rọra lọ wọ́n ti ní mọ́tò tí wọ́n gbé fún mi tí mo lò ń lé torí ẹ̀ kò jọra wọn á lọ bí wá sí ẹ dákun ẹ̀yin tẹ́